Ní orúkọ Jésù Kristi Olúwa wa la kí wa káàbọ̀ sínú ìsìn ọwọ́ tòní. A sì gbàdúrà wípé Ọlọ́run yóò bá wa pàdé ní orúkọ Jésù. Wọ́n bẹ̀rẹ̀ sí yìí nígbà tí a máa kọrin nínú ìwé orin mímọ́, orin 554. Ó sì dáhùn wípé kí wọ́n kí ó fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo agbára rẹ àti gbogbo inú rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ àti ẹnìkejì rẹ bí ara rẹ. Kí Olúwa kí ó pẹ̀lú yín. Bí a ti tọ̀ Ọlọ́run mímọ́ wá, a rí pé a ti dẹ́ṣẹ̀ a sì ti kùnà ògo rẹ̀. Nítorí náà, ẹ jẹ́ kí a fi ìrẹ̀lẹ̀ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wa fún ní ìkúnlẹ̀, ká sì máa wí pé Ọlọ́run onídàájọ́ òdodo àti baba aláàánú, a jẹ́wọ́ pé a ti dẹ́ṣẹ̀ sí ọ ní èrò, ọ̀rọ̀ àti ìṣe. A gbà pé àwa ni ó fa ẹ̀ṣẹ̀ tí a dá. Ṣàánú fún wa, a bẹ̀bẹ̀ kí o sì dáríjì wá nípa ìfẹ́ tí o ní sí wa nínú Jésù Kristi, ẹni nítorí wa tí ó kú tí ó sì jíǹde fún wa ní ìrònúkúwàdà tòótọ́ nípa agbára ẹ̀mí mímọ́ rẹ, kí ó sì fún ara láti kọ àwọn ọ̀nà búburú wa sílẹ̀, kí a sì sìn ọ́ ní ọ̀tún ìwà. A béèrè yìí nípasẹ̀ Olúwa wa Jésù Kristi. Àmín. Kí Olódùmarè àti Ọlọ́run aláàánú fún yín ní ìdáríjì àti ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín gbogbo. Kí ó fún yín ní ààyè láti tún ìwà ayé yín ṣe. Kí ó sì fún yín ní oore ọ̀fẹ́ àti ìtùnú ẹ̀mí mímọ́ rẹ̀. Nígbàtí a mọ̀ pé Ọlọ́run ti dáríjì wá nítorí Jésù ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú fún wa, ẹ jẹ́ kí a júbà rẹ̀, kí a sì máa wí pé ìgbàlà ni ti Ọlọ́run wa tí ó jókòó ní orí ìtẹ́ àti ọ̀dọ́ àgùntàn náà. Àmín. Ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti ọlá, agbára àti ipá ni fún Ọlọ́run wa láé àti láéláé. Àmín. Ìwọ ti ṣe rere sí àwọn ìránṣẹ́ rẹ Olúwa. Ìbùkún ni fún ọ Olúwa. Ọrẹ ni fìtílà sí wa ní ẹsẹ̀. Psalm 50. Saamu 50. Ọlọ́run Olódùmarè, àní Olúwa ni ó ti sọ̀rọ̀, ó sì pè ayé láti ìlà oòrùn wá títí ó fi dé ìwọ̀ rẹ̀, láti Síónì wá, pípé ẹwà
Ọlọ́run ti tan ìmọ́lẹ̀, Ọlọ́run wa ń bọ̀, kì yóò sì dákẹ́. Iná yóò máa jó níwájú rẹ̀, ẹ̀fúùfù líle yóò sì máa jà yí káàkiri. Yóò sì kọ sí àwọn ọ̀run láti òkè wá àti sí ayé, kí ó lè máa ṣe ìdájọ́ àwọn ènìyàn rẹ̀. Kó àwọn ènìyàn mímọ́ mi jọ pọ̀ sí ọ̀dọ̀ mi, àwọn tí ó fi ẹbọ bá mi dá májẹ̀mú. Àwọn ọ̀run yóò sì sọ̀rọ̀ òdodo rẹ̀, nítorí Ọlọ́run tìkára rẹ̀ ní onídàájọ́. Ẹ gbọ́, ẹ̀yin ènìyàn mi, èmi ó sọ̀rọ̀, Ísírẹ́lì, èmi ó sì jẹ́rìí sí ọ. Èmi ni Ọlọ́run, àní Ọlọ́run rẹ. Èmi kì yóò bá ọ wí nítorí ẹbọ rẹ, ọrẹ ẹbọ sísun rẹ wà níwájú mi nígbà gbogbo. Èmi kì yóò mú akọ màálù láti ilé rẹ jáde, tàbí òbúkọ nínú agbo ẹran rẹ, nítorí gbogbo ẹran igbó ni ti èmi, àti ẹran kẹran lórí ẹgbẹ̀rún òkè. Èmi mọ gbogbo ẹyẹ àwọn òkè ńlá, àti ẹranko ìgbẹ́ ni ti èmi. Bí ebi ń pa mí, èmi kì yóò sọ fún ọ, nítorí pé ayé ni ti èmi, àti ẹ̀kún inú rẹ̀. Èmi ó wá jẹ ẹran màálù, tàbí èmi ó wá mu ẹ̀jẹ̀ ewúrẹ́ bí? Rú ẹbọ ọpẹ́ sí Ọlọ́run, kí o sì san ẹ̀jẹ̀ rẹ fún ọ̀gá ògo. Kí o sì ké pè mí ní ọjọ́ ìpọ́njú, èmi ó gbà ọ́, ìwọ ó sì máa yìn mí lógo. Ẹ̀kọ́ kíkà. Ìyìnrere Jésù Kristi Olúwa gẹ́gẹ́ bí Lúùkù ṣe kọ sílẹ̀, orí 10 a bẹ̀rẹ̀ sí kà láti ẹsẹ̀ 5-30. Sì kíyèsí amòfin kan dìde, ó dán wò, ó ní, Olùkọ́ni, kí lèmi ó ṣe kí èmi kí ó lè jogún ìyè àìnípẹ̀kun? Ó sì bí pé kí lè a kọ sínú ìwé òfin bí ìwọ ti kà á? Ó sì dáhùn wípé kí ìwọ kó fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo agbára rẹ àti gbogbo inú rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ àti ẹnìkejì rẹ bí ara rẹ. Ó sì wí fún pé ìwọ dáhùn rere, ṣe èyí, ìwọ ó sì yè. Ṣùgbọ́n ó fẹ́ láti dá ara rẹ̀ láre, ó wí fún Jésù pé, ta ni há sí ilé ẹnìkejì mi? Jésù sì dáhùn, ó wí pé ọkùnrin kan ti Jerúsálẹ́mù sọ̀kalẹ̀ lọ sí Jẹ́ríkò, ó sì bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà, tí wọ́n gbà á lé aṣọ, wọ́n ṣá a lọ́gbẹ́, wọ́n sì fi sílẹ̀ lọ lé àìpa tán. Ní alábàápàdé, àlùfáà kan sì ń sọ̀kalẹ̀ lọ lọ́nà náà. Nígbà tí ó sì rí, ó kọjá lọ ní ìhà kejì. Bẹ́ẹ̀ náà sì ni ọmọ Léfì kan pẹ̀lú, nígbà tí ó dé ibẹ̀ tí ó sì rí, ó kọjá lọ ní ìhà kejì. Ṣùgbọ́n ará Samaria kan, bí ó ti ń rí àjò, ó dé ibi tí ó gbé wà. Nígbà tí ó sì rí, àánú ṣe é, ó tọ̀ ọ́ lọ, ó sì dì í lọ́gbẹ́, ó da òróró ohun ọtí wáìnì sí i, ó sì gbé lé orí ẹranko tí ó ń tìkára rẹ̀,
ó sì mú wá sí ilé èrò ó sì ń ṣe ìtọ́jú rẹ̀. Nígbà tí ó sì lọ ní ijọ́ kejì, ó fi owó idẹ 2 fún olórí ilé èrò, ó sì wí fún pé máa tọ́jú rẹ̀, ohunkóhun tí ìwọ bá sì ná kún, nígbà tí mo bá padà dé èmi ó sọ fún ọ. Nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí, ta ni ìwọ rò pé ìṣe ẹnì kejì, ẹni tó bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà? Ó sì dáhùn wípé ẹni tí ó ṣàánú fún ni. Jésù sì wí fún pé lọ, kí ìwọ kí ó sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Gẹ́gẹ́ bí ẹbí kan nínú Kristi, ẹ jẹ́ ká jùmọ̀ jẹ́wọ́ òtítọ́ ìgbàgbọ́ wa. Mo gba Ọlọ́run Baba Olódùmarè gbọ́, ẹlẹ́dàá ọ̀run òun ayé. Mo gba Jésù Kristi gbọ́, wọ́n bí rẹ̀ kan ṣoṣo Olúwa wa, ẹni tí a fi ẹ̀mí mímọ́ lóyún, ẹni tí a bí nínú Màríà wúndíá. Ó jìyà lọ́wọ́ Pọ́ntù Pílátù, ẹni tí a kàn mọ́ àgbélébù, ẹni tí ó kú tí a sì sin. Ó sọ̀kalẹ̀ rẹ ipò òkú ní ọjọ́ kẹta, ó jíǹde kúrò nínú òkú, ó re òkè ọ̀run, ó sì jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run Baba Olódùmarè. Bẹ́ẹ̀ ni ó ti wá ṣe ìdájọ́ ààyè àti òkú. Mo gbà ẹ̀mí mímọ́ gbọ́, ìjọ mímọ́ ènìyàn Ọlọ́run, ìdàpọ̀ àwọn ènìyàn mímọ́, ìdáríjì ẹ̀ṣẹ̀, àjíǹde kúrò nínú òkú àti èyí tí kò ní pẹ̀kun. Àmín. Kí Olúwa kí ó pẹ̀lú yín. Ẹ jẹ́ ká gbàdúrà. Àdúrà fún ọjọ́ ìsinmi 14 lẹ́yìn Metalokan. Olúwa Ọlọ́run, ó ti kọ́ wa pé ohunkóhun tí a bá ṣe láìsí ìfẹ́ kò jẹ́ nǹkan. Bí ẹnikẹ́ni tí ó bá ń gbé láìsí ìfẹ́, a kà sí òkú níwájú rẹ̀. Náà ìmọ̀ rẹ̀ sì tú irú ìfẹ́ ẹni tí ó yè kooro sí wa lọ́kàn. Èyí tí ṣe ìdàpọ̀ àlàáfíà àti ìwà rere gbogbo. Fi èyí fúnni nítorí ọmọ rẹ̀ nìkan ṣoṣo, Jésù Kristi Olúwa wa. Ará nínú Olúwa, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí tí ó ṣe fún wa, nítorí tí àánú rẹ̀ dúró títí láé. Ẹ jẹ́ ká dúpẹ́ fún ìfẹ́ tí Ọlọ́run ní sí wa, ló jẹ́ wípé afẹ́fẹ́ ta ń fẹ́ símú ta ń mí símú kò gbòdì lára wa. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn tọ́lọ́run ṣe fún wa, tá tún fi ń jẹ́ alààyè ọkàn títí di àkókò yìí. Fẹ̀mí ìmoore rẹ̀ hàn sí Ọlọ́run wípé bàbá o mà ṣé o. Sọ fún Olódùmarè pé bàbá o mà ṣé o. Bàbá o ṣé o kú ìtọ́jú mi. Jésù o ṣé o kú ìtọ́jú mi. Ìbá má ṣe pé mo ní Jésù ní bàbá, ogun ayé ìbá borí mi. Ìfẹ́ lọ́lọ́run ní sí ọ tí ò jẹ́ kógun ayé borí rẹ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Olúwa o ṣé o. Mo dúpẹ́ ibi tó ti ń bá mi bọ̀, mo dúpẹ́ ibi tó bá mi dé, mo dúpẹ́ ibi tó ń bá mi tẹ̀síwájú. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó bá lè rí ọ̀fẹ́ mìíràn gbà lọ́wọ́ Ọlọ́run. Bó ṣe ń dúpẹ́ bẹ́ẹ̀ náà ni kò gbàdúrà sí Ọlọ́run o pé ìfẹ́ àtàtà kó wù jáde lórílẹ̀-èdè Nàìjíríà, kó wù jáde ní ìpínlẹ̀ yìí, kó wù jáde ní ìlú tí ò ń gbé. Bí ìfẹ́ bá wà, kò ní sí pé ẹnìkan dìde ń gbẹ̀mí ẹnìkejì. Bí ìfẹ́ àtàtà bá wà, kò ní sí wípé kẹ́ni ẹlẹ́ni sùn sínú ilé rẹ̀ ká lọ pa mọ́bẹ̀. Ẹni tó bá ní ìfẹ́ ènìyàn, ẹ̀jẹ̀ ènìyàn kò ní wù láti ta sílẹ̀. Ẹ jẹ́ ká gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà lákòókò tó oríṣiríṣi ń ṣẹlẹ̀ yìí, wípé kí Ọlọ́run kó rán ìfẹ́ sí wa, ká lè fẹ́ràn ara wa tọkàntọkàn, kí ìtàjẹ̀sílẹ̀ kó lè dópin lórílẹ̀-èdè wa, ní ìlú wa gan pàápàá àti ní ìpínlẹ̀ wa. Bó ṣe ń gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà, ìpínlẹ̀ yìí àti ìlú rẹ̀, bẹ́ẹ̀ náà ni kó gbàdúrà fún ìfẹ́ àtàtà láàrin ìwọ àti ọkọ rẹ, ìwọ àti aya rẹ tẹ́ ń gbọ́ ètò yìí lákòókò yìí, wípé kí Ọlọ́run ìfẹ́ kó wọnú ẹbí gbogbo wa, kí Ọlọ́run ìfẹ́ kó gbé ìfẹ́ dúró. Gbàdúrà fún àwọn ọmọ rẹ wípé kí ìfẹ́ àtàtà kó dìde, nítorí pé a ti gbọ́ wípé tí ò bá ti sí ìfẹ́ asán ni ènìyàn, bóyá rúkèrúdò tó wà nú ẹbí yẹn, bóyá ìsí ìfẹ́ ni.
képọ̀ Ọlọ́run láàárọ̀ yìí wípé Olúwa sọ ìfẹ́ àtàtà kalẹ̀ sínú ẹbí mi, ká máa gbọ́ra wa lágbọ́yé kí ìtẹ̀síwájú kó lè dé bá wa. Láì sí ìfẹ́ asán ni ènìyàn. Fi ọ̀sẹ̀ tuntun yìí lé Ọlọ́run lọ́wọ́ o wípé mo ń jáde lọ nínú ọ̀sẹ̀ yìí o, ìbùkún àti àlàáfíà ọ̀dọ̀ rẹ ló ti máa ń wá. Olúwa rọ̀jò ìbùkún rẹ lé mi lórí, jẹ́ káàánú rẹ kó tó fún mi nínú ọ̀sẹ̀ yìí, má jẹ́ ń tàràkà, má jẹ́ ń tọrọ jẹ o. Ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Bàbá olóore ọ̀fẹ́ jùlọ, a dúpẹ́ lọ́wọ́ rẹ o nítorí pé o tún ti sọ fún wa wípé kí ìfẹ́ kó jẹun tá a máa gbé lárugẹ nínú ẹbí. Agbára láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ Olúwa wa gbé wọ̀ wá o. Nígbà tí a bá sì ṣèyí tán, ìjọba ọ̀run rẹ má jẹ́ ó bọ́ sọnù mọ́ wa lọ́wọ́ o. A máa yìn ọ́ títí láé ní orúkọ Jésù Kristi Olúwa wa. À ń tẹ̀síwájú nígbà tí a máa kọ orin nínú ìwé orin mímọ́, orin 347. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá olóore ọ̀fẹ́, ṣe la dúpẹ́ fún àǹfààní iyebíye tí a tún ní láti wá síwájú yín lọ́jọ́ tòní tí ń ṣe ọjọ́ yín. Ẹ gbọ́ ọpẹ́ wa. Bá ó ti tẹ́tí gbọ́ èyí tí ẹ tún ní fún wa lónìí, ẹ ṣí ojú ẹ̀mí wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Fífi ìfẹ́ hàn sí ọmọnìkejì. Mo kà fún wa nínú ìrere ti Jésù Kristi Olúwa gẹ́gẹ́ bí Lúùkù ti kọ sílẹ̀ ní orí 10 ẹsẹ̀ 36 àti 37. Nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí, ta ni ìwọ rò pé í ṣe ẹnìkejì ẹni tí ó bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà? Ó sì dáhùn wípé ẹni tí ó ṣàánú fún un ni. Jésù sì wí fún un pé lọ kí ìwọ kí ó sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Fífi ìfẹ́ hàn sí ọmọnìkejì. Ohun méjì tó ṣe iyebíye ló kan àyà Jésù Kristi, pàápàá gẹ́gẹ́ bí ọ̀nà láti mú kí ìjọba Ọlọ́run gbòòrò àti fún ènìyàn láti ní ìpín nínú ìjọba ọ̀run èyí tí ń ṣe ìyè àìnípẹ̀kun. Òun náà ni lọ́nà ìkíní ìfẹ́ sí Ọlọ́run, àti lọ́nà ìkejì ìfẹ́ sí ọmọnìkejì, àwọn èyí tí a pè ní àkójá òfin. Èròǹgbà ọkùnrin amòfin tí a kà nípa rẹ̀ láàárọ̀ òun náà ni ó ń tọ́ka sí ohun tó ṣe kókó gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan wá láti ní lérò láti ní ìpín nínú ìyè ayérayé, bí amòfin ṣe fi ọkàn yìí hàn ní ìrere Lúùkù yẹn orí 10 pàápàá ẹsẹ̀ 25. Èròǹgbà ọkùnrin yìí òun ló ṣokùnfà fún ẹ̀kọ́ pàtàkì
tí Kristi fi kọ́ ìran ènìyàn nínú òwe tá a sábà máa ń pè ní òwe aláàánú ará Samaria. Ìfẹ́ sí ọmọnìkejì tàbí sí ará, bí a ti rí nínú ibi kíkà wa àti ẹ̀kọ́ tí Jésù fi ń kọ́ wa, kì í ṣe nípa ọ̀rọ̀ ẹnu lásán bí kò ṣe nípa ìṣe àti iṣẹ́ nínú ìgbésẹ̀ tí ọkùnrin tá ń pè ní aláàánú ará Samaria lè gbé. A lè ṣe ìtọ́ka sí ìgbésẹ̀ yìí ní ọ̀nà bíi mélòó kan láti tún fi ohun tí ìfẹ́ sí ọmọnìkejì tó túmọ̀ sí. Tí a bá kọ́kọ́ wò ó, ẹni tí ọlọ́ṣàṣá láṣàpatì ó jẹ́ ará Júù tí àwọn ará Samaria dìjọ kórìíra ara wọn. Èyí ni pé a lè pè wọ́n ní ọ̀tá ara wọn. Èyí fẹsẹ̀ múlẹ̀ dáradára nínú Bíbélì. Jẹ́ kí n ka bí a ti kọ sí ìrere Jòhánù orí 4 ẹsẹ̀ 9. Ó ní nígbà náà ni obìnrin ará Samaria náà wí fún pé, èé ti rí tí ìwọ tí í ṣe Júù fi ń béèrè ohun mímu lọ́wọ́ mi, èmi ẹni tí ń ṣe obìnrin ará Samaria? Nítorí tí àwọn Júù kì í bá àwọn ará Samaria dá nǹkan pọ̀. Èyí tọ́ka sí pé bí a bá fojú ti ara lásán àti ìṣe ènìyàn wò, ọkùnrin Júù tá a ṣá lọ́gbẹ́, tá a pa lápatì, kì í ṣe ẹni tó yẹ kí ọkùnrin ará Samaria wo ọ̀dọ̀ rẹ̀ rárá. A ò lè dá lẹ́bi tó bá bá tirẹ̀ lọ, tó ṣe bí àwọn Júù akẹgbẹ́ arákùnrin tá a ṣá lọ́gbẹ́ yìí ṣe ṣe, àlùfáà àti ọmọ Léfì. Ti arákùnrin Samaria yìí ó yàtọ̀. Kí ló ṣe ní pàtàkì láti fi ìfẹ́ nípa àánú hàn sí ọmọnìkejì bó tilẹ̀ jẹ́ pé Júù ni? Kí ni ìgbésẹ̀ tó gbé? Lákọ̀ọ́kọ́, ó dẹsẹ̀ dúró nínú ìrìn àjò rẹ̀ láti lò nínú àkókò rẹ̀ fún arákùnrin yìí. Ká má gbàgbé pé owó làkókò jẹ́ bá a ti máa ń sọ. Ó lo ohun tó fẹ́ tó yẹ kó lò láti ṣèrànwọ́ àti àánú. Ǹjẹ́ àkókò tirẹ̀ kìí ká ọ lára dé ibi tó fi lè ṣàánú bí? Lọ́nà kejì, ó lóhun èlò rẹ̀ fún ìtọ́jú arákùnrin yìí. Ọ̀já tó fi dì í ọgbẹ́ rẹ̀, òróró àti wáìnì tó lò láti ṣe ìtọ́jú kí ara lè kọ́kọ́ tu arákùnrin yìí, èyí tí a lè tọ́ka sí gẹ́gẹ́ bí dúkìá rẹ̀. Ṣé ìwọ ṣó lè lo dúkìá rẹ̀ bó ti wù kó kéré mọ́ láti ṣe rere fún ẹlòmíràn? Ní ọ̀nà kẹta, kò dẹ́yẹ sí arákùnrin yìí, ó gbé lórí ẹranko rẹ̀. Ó ṣeéṣe kó jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí ràkúnmí. Ìyẹn ni pé ó ṣalábàápé pẹ̀lú rẹ̀ nínú ohun tó ṣe iyebíye sí i lọ́nà tí kò tilẹ̀ gbàdọ̀ Ọlọ́run rárá. A lè fojú inú wò ó. Èèyàn mélòó ló yẹ kẹ́ranko yìí gbé? Ṣé o lè fi ìrọ̀rùn rẹ sílẹ̀ fún ìtura ẹlòmíràn? Lọ́nà kẹrin, ó gbé lọ sí ilé èrò tá a lè fi wé ọsibítù lóde òní fún ìtọ́jú. Ó sì fowó sílẹ̀ fún ìtọ́jú yìí. Ó tún dúró ti arákùnrin yìí tí ilẹ̀ fi mọ́. Ó ṣeéṣe kó dá oorun mọ́jú torí kò lè sùn ní ibi ìrọ̀rùn. Ó pinnu láti tún padà wá ṣàbẹ̀wò arákùnrin yìí àti láti san gbèsè tó bá jẹ, èyí tó ṣeéṣe kó ṣe bí a ò tiẹ̀ kọ sílẹ̀ nínú Bíbélì. Èyí mú mi rántí orin tí wọ́n kọ́ wa ní ilé ìjọsìn àwọn ọmọdé. Ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o, òun náà lẹ́ni kejì rẹ, tọ́jú rẹ̀. Ẹ̀yin ará tẹ́ ń gbọ́ ìwàásù lówùúrọ̀ yìí, òwe ni Jésù ń pa ní tòótọ́, ṣùgbọ́n èyí tó mú ẹ̀kọ́ ńlá lọ́wọ́ ni. Ogunlọ́gọ̀ ló ń rin ìrìn lójú ọ̀nà tá a lè fi wé Jẹ́ríkò. Ibi ewu, inú jàǹbá, ibi ìpalára lórí iṣẹ́
lórí òwò, àwọn tí wàhálà, àjálù àti ìdààmú ayé ń dojú kọ, àwọn tá ń pọ́n lójú, tá ń fìyà jẹ, ọmọnìkejì wa ni wọ́n jẹ́. Kí la ń ṣe nípa wọn? Àkókò tá ń là kọjá yìí ó jẹ́ èyí tó nira fún ọ̀pọ̀lọpọ̀ láti jẹ àti láti gbé ìgbé ayé àlàáfíà. Bá a tilẹ̀ tún ti ń dojú kọ ìpèníjà àrùn kòró lọ́wọ́lọ́wọ́ báyìí, bó ti wù kó rí, a gbọ́dọ̀ lójú àánú. Kì í ṣe irúfẹ́ àánú tá ń ṣe láti tọrọ ìbò lákòókò òṣèlú là ń sọ o, ṣùgbọ́n èyí tá ń ṣe tá ní ìrètí láti rí ohunkóhun gbà padà, bí arákùnrin ará Samaria yìí ti ṣe. Alàgbà Jákọ́bù fi yé wa nínú lẹ́tà rẹ̀ sí ènìyàn gbogbo wípé ìsìn mímọ́ àti àìléèrí níwájú Ọlọ́run àti bàbá ní èyí láti máa tọ́jú àwọn aláìní bàbá àti àwọn opó nínú ìpọ́jú wọn. Jákọ́bù orí kìíní ẹsẹ̀ 27. Ó gbà wá níyànjú síwájú láti má ṣojú ṣáájú, ká má bá bu tálákà kù, ṣùgbọ́n ká fẹ́ ẹnìkejì wa bí ara wa. Jákọ́bù orí kejì ẹsẹ̀ 1 ẹsẹ̀ 6 àti 7. Ó sì kìlọ̀ fún wa ní ẹsẹ̀ 13 ìwé Jákọ́bù orí kìíní yìí pé ẹni tí kò ṣàánú ni a ó ṣe ìdájọ́ fún láìsí àánú. Àánú ń ṣògo lórí ìdájọ́. Bákan náà ni alàgbà Jòhánù sọ àsọyé nínú ẹ̀písítélì rẹ̀ 1 orí 3 ẹsẹ̀ 17 pé ṣùgbọ́n ẹni tí ó bá ní ohun ìní ayé tí ó sì rí arákùnrin rẹ̀ tí ń ṣe aláìní tí ó sì ṣe ilẹ̀kùn ìyọnú mọ́, báwo ni ìfẹ́ Ọlọ́run ti ń gbé inú rẹ̀? Ó ní ká máa fa wọn lásán fẹ́ràn bí kò ṣe ní ìṣe àti ní òtítọ́. Ìwọ olùgbọ́ ọ̀rọ̀ oore ọ̀fẹ́ lówùúrọ̀ yìí, bí Jésù Kristi ti fi àánú hàn nípa ìfẹ́ tó ní sí gbogbo ènìyàn, tó kiri ṣoore, bẹ́ẹ̀ náà ló fẹ́ ká wà pàápàá máa ṣe, ká máa ṣàánú fún àwọn ẹlòmíràn táyé ti pa, táyé ṣálọ́gbẹ́, tí ìrètí ti pin fún. Èyí lè ṣòro díẹ̀ láti ṣe tí a kò bá tí ìyọ̀ǹda ayé wa fún Kristi. Òun ló lè fi agbára àti ṣàánú fún wa nípa ẹ̀mí rẹ̀, láfi lè ṣe atọ́kùn wa àti láti ṣàánú fún ọmọnìkejì wa. Yóò rọrùn bí a bá yọ̀ǹda ayé wa fún Kristi, ẹni tó lè fi agbára àti ṣe fún wa. Dìde lónìí kí ìwọ náà ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́, fi ìfẹ́ hàn nínú àánú sí ọmọnìkejì rẹ̀. Ó dájú pé ó gba èrè rẹ̀ láyé yìí, ó sì fi ìyè àìnípẹ̀kun ṣèrè jẹ. Ẹ jẹ́ kí a gbàdúrà. Jésù Kristi, òtítọ́ rẹ ló lè sọ wá dòmìnira o. Agbára rẹ ló lè ràn wá lọ́wọ́ láti ṣe bí ọkàn rẹ ti ń fẹ́. Ẹ̀mí mímọ́ rẹ ló lè tọ́ wa sọ́nà láti ṣe ìfẹ́ rẹ. Ràn wá lọ́wọ́ láti fi ìfẹ́ nínú àánú hàn fún ẹlòmíràn bí ó tilẹ̀ jẹ́ ọ̀tá wa, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Lórúkọ Jésù, ìfẹ́ àtàtà Ọlọ́run yóò jẹ́ kó wù jáde láàrin wa. A kí wa kú ìsinmi tòní. Ká má ṣe gbàgbé láti fi ìfẹ́ hàn sí ìjọ rẹ nípa ṣíṣe ojúṣe rẹ sínú ilé Ọlọ́run rẹ o. Bẹ́ẹ̀ ni ká kíyèsí ètò ìlera wa dáradára. Lórúkọ Jésù, a ò ní lùgbàdì àìsàn. A pè bàbá wa bíṣọ̀bù aláṣẹ láti wá rọ̀jò àdúrà lé wa lórí. Ní orúkọ Ọlọ́run ni mo kí yín pé ẹ kú ìsinmi tèní o. Ọlọ́run á fi tòní ṣe ìsinmi tòótọ́ ní agbára ẹ̀jẹ̀ Jésù. Mo fẹ́ rán yín létí ètò tuntun tó àṣẹ gbé kalẹ̀. Ètò ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ọ̀sẹ̀ yóò máa jáde lórí station Orísun FM láago 6 ní gbogbo ọjọ́ Sunday látago 6. Mo fẹ́ rọ̀ yín kí ẹ darapọ̀ mọ́. Bẹ́ẹ̀ náà ni a wà lórí YouTube àti Facebook fáwọn tó wá fẹ́ wò láti bẹ̀. Ètò ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ti Bíbélì. Mo gbàgbọ́ pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ẹ̀kọ́ ti Bíbélì yẹn, Ọlọ́run tìkára rẹ̀ á máa mí sí yín nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín fún oṣù tuntun tẹ́ mú wa dé. Bàbá, ẹ wá ṣe ní oṣù ayọ̀ àtàlàáfíà fún wa. Ní gbogbo ìgbésẹ̀ wa nínú oṣù Olúwa ẹ wá darí wa. Ẹ wá kọ́ wa mọ̀ ṣe Olúwa. Ojú ò ní tì wá. Bá ṣe ti wọ àsìkò àwọn oṣù ń bà.
bàbá búburú kan ò ní bàrẹ̀ wa àrùn kan ò ní bàrẹ̀ wa a ní fojú wa sunkún ẹnikẹ́ni nínú wa o àlàáfíà ni tọmọ ọlọ́run àlàáfíà tí wa máa jẹ́ àti kí ìbùkún ọlọ́run olódùmarè ìbùkún ti bàbá ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ kó wà pẹ̀lú yín kó máa bá yín gbé látòní lọ àti ti láéláé. Orin ìparí ìsìn, orin nínú ìwé orin mímọ́, orin 348.